kí Ọlọ́run, mo kí ẹ̀yin ẹni Ọlọ́run, ìbà bàbá, ìbà yèyé, ìbẹ̀yin àfáà, ìbẹ̀yin pásítọ̀, ìbẹ̀yin wòlíì, ìbẹ̀yin adáhunṣe, mojúbà yín lónìí o. Ẹ má jẹ́ n ṣìṣe o, ẹ má jẹ́ kí n tẹnu gbó bí ọ̀wọ̀, torí bọ́mọdé bá rúbà àròkò dalẹ́. Ìbà akọ́dá, ìbà aṣẹ̀dá, ìbẹ̀yin ìyá mi lótùúfẹ̀, ìbà yín ni mo ṣe o. Ẹ jẹ́ kó ṣeé ṣe fún mi lónìí. Mo kí gbogbo ẹ̀yin jáwéjáwé, mo sì kí gbogbo ẹ̀yin wégbòwégbò, mo kí gbogbo ẹ̀yin àfáà, ẹ̀yin tẹ́ ń fi sáàmù dámọlẹ́kun àríṣe kọ́ńdú, mo kí yín o. Ẹ̀yin ìyá àbíyè, ẹ̀yin tí ẹ̀ ń lo omi tẹ́ ẹ̀ fi ń ṣe ìwòsàn, omi ò ní gbòdì lára yín. Àwa tí à ń jáwé tá a fi ń ṣe ìwòsàn, àní ṣewé já, àní ṣe gbòwà. Ẹ̀yin wòlíì tẹ́ ẹ̀ ń fi sáàmù dámọlẹ́kun àríṣe kọ́ńdú, tẹ́ ẹ̀ ń fi sáàmù tún tọmọ èèyàn ṣe, tẹ́ ẹ̀ fi bá tọmọlàkejì jẹ́, mo kí yín o. Ọlọ́run á pín wa lérè. Kí mo mú wá fún wa lónìí, síwájú ẹ jẹ́ kí wọ́n káwọn ọmọlẹ́yìn mùsùlùmí pé a kú òǹgbẹ. Sàlámù alaykum wa rahmatulahi wa barakatuh. Bíbélì wípé ilékílé tí ẹ̀yin bá wọ̀, àbí lètòkílètò tí ẹ̀yin bá dé, ẹ kí àwọn ọmọ àlàáfíà. Mo kí ẹ̀yin ọmọ àlàáfíà lónìí pé àlàáfíà fún yín. Mo kí gbogbo babaláwo ayé pé àbọrúbọyè, ìyẹ̀rì òsùn kò ní fọ́ yín lójú. Ní bá máa nǹkan fìdílé, ṣé ẹ ti fìdílé nǹkan? Kí mo wá fún wa lónìí, mo tún mú tuntun wá. Ẹ mọ̀ pé mi ò bá wọn ìrà tí ò lọ́mọ nínú. Mo máa ń sọ fún yín, ẹ̀yin olólùfẹ́ mi, pé ẹ má wò mí lásán. Inú mi wá ń dùn pé ẹ ń subscribe. Àmẹ́yìn tẹ́ bá ti subscribe, ẹ dákun mo bẹ̀ yín ni. Ẹ bá mi subscribe, bá mi share àwọn program yìí, ẹ bá mi like ẹ̀. Kí mo wá fún wa lónìí, ẹ má ìkọ́rọ̀ mi pọ̀. Mo mú àgbo òyìnú. Mo mú àgbo òyìnú wá. Kí ni wọ́n ń pè ní òyìnú? Tí kíní bá gbé ẹlòmíì, àágùn á bò ó, a máa làágùn, ojú ó máa pòyì. Ẹlòmíì ò ní ríran mọ́. Ní táìmù ìgbà yẹn, ilẹ̀ ó dúdú lójú ẹ̀ ni, òyì ó máa kọ́. Òyìnú, ọ̀tọ̀ lòyìnú, ọ̀tọ̀ lòyì ojú. Òyì ojú ni kójú máa kọ́yàn. Òyìnú àti inú ló ti gbu, nǹkan yóò ti ru wá. Ẹni yóò fẹ́ ṣubú tí ó bá séèyàn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ńgbà yẹn, àfi kẹ́ni yẹn sáré jókòó. Tí ò bá jókòó, yóò ré lulẹ̀. Tí ó bá wá ré lulẹ̀ ńgbà míì, èèyàn lè tibẹ̀ kó làlùkìámọ̀. Àtèmi àti yín àní fọjọ́ lọ́jọ́ lọ. Oògùn òyì, kí la máa lọ wá? Ẹ jẹ́ ká lọ wá ewé tábà tútù. Ewé tábà tútù. Báwo la ṣe máa ṣe? Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí, bá mi share program yìí. Àwọn nǹkan tí ò bá yé yín, ẹ béèrè ìbéèrè lé lórí, màá ṣe àlàyé fún yín dáadáa. Tí ẹ ti wá ewé tábà tútù, ẹ jẹ́ ká sàn nù. Tí a ti sàn, ẹ ká kó sínú pot, èyíkéyìí pot tí ò bá wù wá, ẹ ká kó síbẹ̀. Ẹ ká wá omi ọsàn wẹ́wẹ́, tá a mọ̀ sí omi òroǹbó, lime water kọ́ lẹ́yìn olóyìnbó ń pè é. Ṣé a ti wá? A wá fi omi ọsàn yìí, a fi ṣe ewé ìjìnà. Ṣé a ti ṣe é? Tó ti jiná? Ẹ dákun, mo bẹ̀ yín. Mo bẹ̀ yín olólùfẹ́ mi. Ẹ̀yin tẹ́ ẹ̀ tí subscribe, ẹ dákun bá mi subscribe. Mo bẹ̀ yín ni. Mo fọlọ́run bẹ̀ yín. Mo fọlọ́run tó táwa yín, mo fi bẹ̀ yín. Torí pé kò sí ní tí mo fẹ́ lọ́wọ́ yín, ju ká bá mi subscribe lọ. Iṣẹ́ yìí akọ́ṣẹ́ ni o. Ká tó mọ̀ nípa ìjìnlẹ̀,
ká tó ṣèwádìí ìjìnlẹ̀ lórí ewé àkọsẹ́ ni. Bàbá míì tá bá lọ bá wọn tá à ń gba àwọn àṣírí lọ́wọ́ wọn, wọ́n ń gba owó ribiribi lọ́wọ́ wa. Àwọn àṣírí náà lèmi náà wá ń fi kalẹ̀ fún yín torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì olóògùn míì yóò máa dì súnsún ni. Èmi ò lè ṣe bẹ́ẹ̀. Lóòótọ́ àwọn bàbá wa ti jìyà, táwọn bàbá tó jìyà tán fi kọ́ ewé táwa wá bá ńlé, ṣé ká náà wá jìyà ni? Ẹ ká náà fún àwọn tó bá nífẹ̀ẹ́ sí ni. Ẹ jẹ́ ká fi omi ọsàn wẹ́wẹ́, ẹ jẹ́ ká fi sè é. Sáà ti sè é, tó ti jiná. Ìyẹn fún oògùn òyìnú. Àgbàlagbà ṣọ́ọ̀tì sínápù kan ní ọjọ́ kan. A máa lo àgbo yìí ní ẹ̀mẹ́ta lọ́sẹ̀. Ẹ̀mẹ́ta lọ́sẹ̀ òun la máa lo àgbo yìí. Ọlọ́run á jẹ́ kó bá wa ní ara mu. Kò ní gbòdì lára wa. Àìsàn ní fara wa ṣe ibùgbé. Ìdààmú ó kéré ó tóbi kò ní jẹ́ pín mi àti yín. Porogodo ayé ò ní lù fún gbogbo wa jó. Kò jù báyẹn lọ. Bí ẹ ṣe máa lò ó nìyẹn. Àgbo òyìnú tó confam ni, tested okay ni. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Ẹ bá mi share program mi, ẹ bá mi like ẹ. Ẹ lè follow mi lórí Facebook page mi, Dr. Aviz Abolade TV, lórí Facebook page mi. Bákan náà lórí Instagram, Dr. Aviz Abolade lórí Instagram. Bákan náà ní Facebook, Aviz Abolade Oríyọmí lórí Facebook. Ẹ follow mi ní TikTok náà, Aviz Abolade ní TikTok. A lè rí ìgbàlẹ̀ lórí ètò yìí. Tó bá dìgbà míì, màá tún méjì tó tún yàtọ̀ sí eléyìí wá. Ire o, ó dìgbà kan náà, ó dìwọ̀ bí ọjọ́rọ̀.